ọ̀sọ̀lọ̀ TV bó ṣe ń lọ lẹ́tọ̀ ó ti gorí afẹ́fẹ́ bó ṣe ń lọ lẹ́tọ̀ lórí ọ̀sọ̀lọ̀ TV bó ṣe ń lọ lẹ́tọ̀ ó ti gorí afẹ́fẹ́. tálọ́ lọ́tọ̀ ètò ṣe bí Kásùmù Ìṣọ̀lá ni ọmọ gbogbo gírí ọmọ sálàwà ìjọ ọmọ òdòdó farasí lọ́gùn bó ṣe ń lọ lẹ́tọ̀ báwa sí títí dé bó ṣe ń lọ lẹ́tọ̀ lórí ọ̀sọ̀lọ̀ TV bó ṣe ń lọ lẹ́tọ̀ ó ti gorí afẹ́fẹ́. ọ̀sọ̀lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó. lẹ́yìn òdi níbikíbi tí òkè wà tí ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò tí ó ta gbangba tó sì ta gbangba káàkiri ayé náà lẹ̀ ń gbádùn lórí ìkànnì tí ó jẹ́ ojú òpó Facebook àti ẹ̀rọ ayélujára tí a tún pè ní YouTube ìbẹ̀rẹ̀ kalẹ̀ sí. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìwọ wa tó wọ dòlé ní ẹja ńlá náà ló gbé o ẹja ńlá tó sì gbé èèyàn ńlá ni ẹni tí Ọlọ́run bá mi òkè fi ọ̀rọ̀ dá tó fi ọ̀rọ̀ tó fi mọ́ ẹni tí Ọlọ́run tó wá fi ọ̀rọ̀ sílẹ̀ nu táwọn àwọn àwòkọ́ṣe wọn tí Ọlọ́run sì ń gbàdúrà tiwa náà tó ẹ káàbọ̀ sórí ètò ìyá wa. tó ṣe dáadáa la bá yín bàbá wa. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run inú wa dùn lónìí láti rí yín ìlú mọ̀ọ́ká ni yín bẹ́ẹ̀ ṣe wà ní orílẹ̀-èdè Benin lẹ́ṣẹ̀ wà ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ tún wà lórí ní orílẹ̀-èdè ilẹ̀ aláwọ̀ funfun náà kò ṣeré tí ẹ kì í fi ògbà káwọn èèyàn torí bí àṣà èèyàn mi kan ní a ní ẹ bá mi tútò lòun fi mọ̀ yín ẹ jẹ́ káwọn èèyàn morúkọ ẹni tó wà níkàlẹ̀ lórí ètò yìí. tó ẹ ṣe o atọ́kùn orúkọ mi ni MOYOSOLA WASSILATH ALHAJA olóhùn tútù oníwà tútù bí àdàbà tó ṣàlìmọ̀ díẹ̀ nínú ìrìnkèrindò yín báwo lẹ ṣe rìn yín iṣẹ́ ìpèdèpèdè yìí ìlú wo lẹ ti gbé dé tí gbogbo ayé fi ń sọ wípé lóyin ládùn ẹ̀sìrà o lóyin ládùn bí o lóyin ládùn ọ̀wọ́n tó dẹ̀ jẹ́ pé ní Benin tá wà yìí bá a ṣe mọ̀ yín Kásùn láyọ̀ la fi dá yín mọ̀ ẹ ṣàlàyé fáwọn tí ń wò wá. ẹ ṣáàjẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ń fohùn rere dá wa mọ̀ lọ́tún wọ́n ń fohùn rere dá wa mọ̀ lósì kì í ṣe mímọ̀ ṣe wa àwọn kan náà fohùn burúkú dá wọn mọ̀ lọ́tún tí wọ́n fi jàǹbá dá wọn mọ̀ lósì gba dúpẹ́ wípé orúkọ tiwa tá ń tà tá à ń gbé lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹyin kò bàjẹ́ gbogbo ibi tá a bá dé àti òfin kankan rere lélẹ̀ ni ayé sì ń bá wa gbọ́ wọ́n ń bá wa gbà alhamdulilayi rabbil alamin. tó tabani àwa wò inú iṣẹ́ ká sọ̀rọ̀ ká pèdè yìí ṣàlẹ̀ sọ pé gbogbo ẹ̀ náà ló dùn bí àṣà èèyàn wa kan á ní kẹ̀kẹ́ bẹ́sípà á máa ní ọ̀run dùn yín kí ni tẹ́lẹ̀ sọ fún wa lórí iṣẹ́ ìpèdè. ẹ jẹ́ kí n gbé láti ibi tẹ́ ti sọ pé àwọn ìrìnkèrindò mi pé báwo ni mo ṣe ṣe báwo mo ṣe bẹ̀rẹ̀ àwọn kan mọ̀ mí pẹ̀lú lóyin ládùn extra àwọn kan mọ̀ mí pé ẹ bá mi tún tò ṣùgbọ́n ẹ̀yin mọ̀ mí pẹ̀lú Kásùn láyọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá mo lọ sí ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Asarudin Primary School ní ìlú Ògbómọ̀ṣọ́ ìlú tá a gbé ń jẹ kàtán kẹ́ ẹ̀ tó mú kan yangan lé táwa ń fapá ewúrẹ́ jẹyán tá a fi tan àgùntàn tá a fi ń jẹ ká ìlú Ṣọ̀ún Ògúnmọ́lá ogun ọ̀jàjà tó jà lọ Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ sí tó ìlú Ògbómọ̀ṣọ́ ni mo ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi nígbà tí mo parí mo wọlé ẹ̀kọ́ gíga náà ń bẹ̀ Nurudeen Grammar School ní Ògbómọ̀ṣọ́ bákan náà ṣùgbọ́n mi ò pẹ́ rárá torí pé ọdún kìíní tí mo ṣe òun náà ni iṣẹ́ gbé ẹ̀gbọ́n bàbá mi tí mo wà lọ́dọ̀ wọn lọ sí ìlú Ìbàdàn láti fi dìgbàdàgbọ̀n la lọ sí ìlú Ìbàdàn nígbà tá a dé ìlú Ìbàdàn mo ṣe wá lọ join CJ mi ìyẹn tí ń ṣe secondary school mi tó jẹ́ Odò Ọ̀nà Girls Grammar School iléèwé àwa obìnrin nìkan ni. kò sọ́kùnrin bẹ́ẹ̀. kò sọ́kùnrin kankan obìnrin ní iléèwé wa Our Lady of Apostle Maryway Annex ṣùgbọ́n nígbà yẹn lọ́ wá sọ di Odò Ọ̀nà Girls Grammar School ibẹ̀ ni mo ti parí ilé ẹ̀kọ́ gíga nígbà yẹn science ni mo ṣe o. sáyẹ̀nsì yẹn ní èdè Yorùbá. sèérì ìwé lẹ́yìn máa ń pè ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀. science àbí. ẹ ṣe wọn pé téèyàn bá dé pele kan ṣé BPC tó bá parí wọn ní kí ló fẹ́ ṣe art ni ṣe science ni ṣe art ni ṣe commercial ni mo ṣe science. ṣùgbọ́n nígbà táwa wà nílé nígbà tí mo pass exam ti BPC wọn ọmọ kí ló fẹ́ ṣe máa ní
pharmacist àwọn tó máa ń pògùn èbó ni mo fẹ́ di gbogbo àwọn èèyàn máa ń kí mi ọmọ yìí ó ṣe gbọ́ṣẹ́ o nígbà tá a fi wá dé ẹ̀kọ́ parí tó ń pè ní baccalaureate ìlú yí orin change a ṣe exam àkọ́kọ́ àgbà o wọ́n máa ń pè exam kan ní JAMB ìyẹn ló máa fi wọlé ẹ̀kọ́ gíga yunifásitì àṣẹ àkọ́kọ́ àṣekejì àríkókó làbá ní a ti fẹ́ máa rún lé ó ti fẹ́ di pé olúwa rẹ̀ tí rìn gbogbo àyẹn náà mo wà nílé mi ò jókòó lásán mo tún kọ́ṣẹ́ bàtà àti báàgì mo tún kọ́ṣẹ́ bàtà àti ó gbọ́dọ̀ jókòó lásán ó ń dé láti school gan ó ń dé sí ṣọ́ọ̀pù ni wà tún kọ́ṣẹ́ bàtà àti báàgì èmi ni mo tún jẹ́ sún patron tẹ́gbẹ́tọ́ ga ọba síbi èmi ni màá tún kọ́ gbogbo ìmá tún darí báyìí ni kò ṣe ṣe báyìí ni kò ṣe ṣe ṣàkírin méjì bọ́ná lásìkò yẹn so gbogbo àsìkò yẹn ó ti wá sú mi àwọn ọ̀rẹ́ mi kan ní àwọn lọ sí polytechnic ilé ẹ̀kọ́ gbogbo níṣe má kí ló ń ṣe ń bẹ̀ lọ́ba nìkan wà ní Ìlọrin mo èmi náà bá di gbàdàgbà ẹjọ́ mi ò gbọ́dọ̀ rún lé mọ́ ọdún kẹta rẹ̀ ó yá. níbi ọdún kẹta yẹn jẹ́ ká wo Àlàjà ibi ọdún kẹta yẹn àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn ṣé ẹ ti ń rí owó díẹ̀díẹ̀ ń bẹ àbí ẹ̀kan tí ẹ ń ṣe fọlọ́hún. rí owó kẹ̀ mo ní èmi ní so patron ńgbà tẹ́ pé màmá mi ló ní shop tí mo wá ń kọ́ àwọn èèyàn owó wo lèmi fẹ́ rí èmi ń kọ́gbọ́n mò ń kọ́ṣẹ́ mọ́ṣẹ́ mo tún fi ń yé àwọn míì tó yẹ pé àwọn gan gba liberation lọ́dọ̀ wa tí wọ́n lọ ń da sílẹ̀ ṣùgbọ́n èmi ni mo níṣẹ́ èmi ni mo nílé àwa la ní nǹkan èmi ò lè kúrò níbẹ̀ lẹ́yìn pé mo tún mọ̀ sí mo tún mọ̀ ká tún bàtà ká tún ṣe ká ṣe sándà ilé ìwé ká ṣe kókókà kéèyàn fẹ́ ṣe gbéyàwó kán ní kán mú òfì wá ká fi bá ṣe pọ́s tó fẹ́ lò lọ́jọ́ gbéyàwó pẹ̀lú bàtà kó gbé kó máa rí mọ́ra wọn tó match gbogbo yẹn àtúnṣe gbé nígbà táwọn ọ̀rẹ́ mi wá ní wọ́n ní èèyàn lè lọ Kwara Poly o ẹni tí ó bá kú díẹ̀ kan ó lè ṣe ọdún kan lẹ́yìn ọdún kan wọ́n náà ó yà. Kwara Poly. Kwara State Polytechnic ilé ẹ̀kọ́ gbogbo níṣe ní ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin ní aṣáàdébẹ̀ làbá lọ ṣe kan tó ń pè ní accounting and auditing pé béèyàn ṣe máa ń ṣe contab àti audit tí wọ́n bá náwó níbi iṣẹ́ níbi kan ẹni tí ó lọ ṣàgbéyẹ̀wò yóò ṣàgbéyẹ̀wò ṣé gbogbo kan tó ń ṣe yìí ṣé ó bá lọ ṣé ó jọra wọn ṣé wọn mówó kù ṣé wọn gbogbo yẹn aṣàgbà làbá tún lọ ṣe yẹn wọ́n àgbà èmi tí mo ṣe science tí mi ò ṣe kí mo ṣàsùn máwọn èèyàn ẹjọ́ ta ló yóò mọ accounting náà àìmí mọ̀ náà bá bẹ̀rẹ̀ sí ní kọ́ mi díẹ̀ iléèwé náà bẹ́ẹ̀ náà ni mo ti kọ́ tí mo fi lo ọdún kan àkọ́kọ́ tá a fi wá bọ́ sí ìpele àkọ́kọ́ tá a lo ọdún méjì parí. ẹ yá wò ní àjò yín nígbà tí ẹ ń bọ́rọ̀ bọ̀ nísìn bí ọdún bíi mélòó lẹ fi ṣe ilé ẹ̀kọ́ gíga àti gbogbo níṣe tí ẹ ṣe ní ìpínlẹ̀ Kwara. ọdún mẹ́ta la lò. ọdún mẹ́ta lè lò ń bẹ̀ gbogbo àwọn àsìkò yìí ṣé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó ti wà nú ẹ̀jẹ̀ yín pé ẹ máa bá iṣẹ́ débi àbí ẹ̀kan tí ẹ lérò ẹ̀ rárá àti rárá. láti ìgbà tí ìwọ̀n kan sọ pé mo máa ń wà ní shop mo bá dé láti léwe láti ilé èmi ti fẹ́ràn rédíò láti ilé ẹ̀kọ́ gíga gan tán bá ń ṣe nǹkan ìbílẹ̀ mo máa ń wà ń bẹ̀ pé ká kọrin bí mi bá tẹ̀ kọ́ máa jẹnu wọn ní ìwọ ọmọ ìṣá máa ṣe sẹ̀ mo wà nù ẹ̀ ó yá fẹ́ ṣeré orí ìtàgé mo gbọ́dọ̀ wà nù ẹ̀ a fẹ́ sáré èmi náà lè sà mo ṣáà gbọ́dọ̀ gbẹ̀yìn nínú gbogbo nǹkan àbí ká ṣe débà pé ó yá ṣé àsìkò òjò dá ju àsìkò lọ àsìkò kí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn mo ti máa ń ṣe ilé wa rè kó wá sí gbogbo ètò tó ń ṣe ní BCOS Broadcasting Corporation of Oyo State tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ tó wà nílùú Ọ̀yọ́ nílùú Ìbàdàn BCOS Ìbàdàn kò wá sí gbogbo program wọn tèmi ò mọ̀ ọ̀rọ̀ tó ń lọ Lọ́ládé Amọ́káyọ̀dé àwọn tó máa ń ka news Yanjú Adégbìtẹ́ àwọn náà ti dàgbà ń sìn ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ṣì wà láyé ní ìlú Ìbàdàn àwọn òmẹ́ tó ń gbọ́ àwọn gbà yẹn o ṣùgbọ́n Yanjú Adégbìtẹ́ àti Déọlá Àlàgbé gbogbo ètò wọn la máa ń gbọ́ ẹni báláyà ní NTA gbogbo àwọn ètò yẹn pátápátá mo máa go tán máa ṣe mo máa go tán máa parí mo mọ orin tán fi ń bẹ̀rẹ̀ mo mọ tán fi ń pa gbogbo àwọn orin sọ ní gbogbo orin ayé rẹ̀ gbogbo ẹ̀ pátápátá ni mo mọ̀ ṣùgbọ́n kò sí àyè ńgbà yẹn láti tú kẹ̀kẹ́ ọpọlọ yẹn àkàmọ́ra. ẹ̀bùn yẹn dẹ̀ wà ń bẹ̀. ẹ̀bùn yẹn dẹ̀ wà ń bẹ̀ àkàmọ́ra la fi lọ ṣe yẹn wípé àti gbọ́ tí èèyàn bá wá láǹfààní láti ṣe gbogbo nǹkan tí a sọ yìí téèyàn bá láǹfààní láti lọ sílé ìwé gbogbo ọpọlọ tá à ń lò léni kò sí bí a ṣe fẹ́ gbé síta òun ni mo ṣe rò pé ọmọ
èmi náà gbọ́dọ̀ lọ sí ilé ìwé nígbà yẹn ṣùgbọ́n tí bá jókòó sídìí iṣẹ́ bàtà yẹn wọ́n á mọ̀yàn náà ṣùgbọ́n kì í ṣe gbogbo ibi tí ẹgbẹ́ ti ń sọ̀rọ̀ tí wọ́n náà lè ti bọ́ta lónìí sọ̀rọ̀ òun ni màá ti lè sọ̀rọ̀ òun ni mo fi gbìyànjú láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ nígbà yẹn mo tún kà sí o lẹ́yìn ìgbà yẹn ṣùgbọ́n ká ṣe ẹnu dédé ṣe bí níbẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín ìgbà tí ẹ wá jáde tí báwo ni ìrìn àjò yín ṣe wá padà sí orílẹ̀-èdè Benin báwo lè ṣe rìn tẹ́ fi padà sí orílẹ̀-èdè Benin tí àwa yìí yẹn Benin tẹ́ fi dé Kútọ́nù. nílùú Pòbẹ́ Ọ̀sọ́lọ̀ tá a wà yìí ibẹ̀ ni wọ́n forí mi sọlẹ̀ sí wọ́n pọ̀n mi wá wọ́n gbé mi wá wò bàbá mi jẹ́ oníṣòwò tí wọ́n wá fi ìdí sọlẹ̀ sílùú Pòbẹ́ tí wọ́n wá fẹ́ ìyàwó wọ́n fẹ́ ní Ọ̀họ̀rẹ́ wọ́n fẹ́ ní Ìsàkété wọ́n fẹ́ ní Ìwìyàn fi dákùọ̀ ṣùgbọ́n àwọn gangan kọ́lé sí ìlú Pòbẹ́ níbí nígbà tí wọ́n bí mi wọ́n wá ní àwọn ò fẹ́ kí gbogbo àkọ́bí ọmọ ìyàwó kọ̀ọ̀kan kó dàgbà síbí àwọn fẹ́ kí wọ́n padà lọ sílé láti má sọnù nínú àṣà àti ìṣe kí wọ́n sì mọ́lé tí ìwọ àkọ́bí bá ti mọ́lé wàá lè máa fa àwọn àbúrò ẹ̀ ń tẹ̀tẹ̀ pé ó yá ẹja lọ lé ẹwà lọ wọlé ẹwà lọ wọ bó ṣe ń lọ ọkàn tó fà á nìyẹn ṣùgbà tẹ́mi wá parí pólì yẹn gbà yẹn mo fi wá sí orílẹ̀-èdè Benin mo máa ń wá náà tí n bá ti gba ìsinmi. tí a tún máa ń padà. mo tún máa ń padà. ìlú wo lẹ ń dé sí ṣé Pòbẹ́ ni àbí Kútọ́nù. mo máa ń wá sí Kútọ́nù àwọn ẹ̀gbọ́n mi tó wà ní Kútọ́nù màá wá tẹ̀lé wọn lọ. ṣùgbọ́n nígbà yẹn mo wá dé sọ́dọ̀ ẹ̀gbọ́n mi ní Kútọ́nù mo wò pé ibẹ̀ náà ni àǹfààní lè ti wà nítorí mo wò pé tí n bá tẹ̀ ṣeré díẹ̀ bó tẹ̀ ṣaṣọ méjì mẹ́ta kan tí mo bá wọn tajà èmi náà rà màá lè padà sí ilé ẹ̀kọ́ láti lọ parí ẹ̀kọ́ yẹn ṣùgbọ́n mo gbọ́dọ̀ ṣe nǹkan kan tó máa ń pè ní stage ọdún kan ni wàá fi ṣe yẹn kó tó padà lọ. olúwa yà lọ dánra wò. olúwa lọ dánra wò gbogbo nǹkan tó kọ́ yẹn wàá lọ practice wàá lọ ṣé mo tẹ̀ ẹ̀ mọ́ àbí mi ò mọ̀ ọ̀tọ̀ nìkan tó ń kọ́ wa ní class ọ̀tọ̀ nìkan tó ń ṣe ní tó bá dorí tẹ̀rẹ̀ gangan ìyẹn ni èèyàn fẹ́ lọ ṣe mo fi wá ń gbà yẹn mo fi wá gbọ́ pé wọ́n náà ń wá yàn ní rédíò tuntun kan ṣí Gulf FM Magic rédíò. nígbà yẹn pé wọ́n wẹ̀ tó lè sọ Yorùbá mo ní Yorùbá wo náà wà ń sọ. ṣé Yorùbá Benin tí rí báyìí ọmọkùnrin yẹn tó wọ́n gbọ́ bí búlù tó wá gbé aṣọ òun ló ti bọ bàbá wa olórí orílẹ̀-èdè lọ́wọ́ yẹn o ẹ̀rí bọ́ ṣe tò lọ́wọ́ wọ́ ìròyìn là ń gbọ́ yẹn nígbà yẹn o kọ́lọ́hún ọba ó foríjì gbogbo àwọn tán ti ṣiṣẹ́ tí wọ́n ti. ibi tí ìmọ̀ wọn dé ni wọ́n ṣe é dé ńgbà yẹn. tí wọ́n bá ṣe gan báwo làwa ṣe mọ̀ pé àwa gan lè ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn náà lẹ́bùn láti lè ṣe tí wọ́n bá ṣe jù bẹ́ẹ̀ lọ àwa máa sá ni pé ṣé o ṣe máa lọ kojú olóró. ìgbà tí wọ́n dé rédíò Gulf FM báwo ni wọ́n ṣe tẹ́wọ́ gbà yín sí. wọ́n tẹ́wọ́ gbà mí dáadáa TTB àwọn ni wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ tó sọ Yorùbá ní Gulf nígbà yẹn so àwọn ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá mi tí mo jẹ́ aláwòkọ́ṣe ẹ̀ nígbà tí adébẹ̀ àwọn gangan náà tiẹ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wa àwa bíi mẹ́ta la wá lọ́jọ́ náà ó dà pé ọkùnrin méjì bóyá obìnrin méjì mo rántí pé obìnrin kan wà ọkùnrin kan náà mo rántí ojú ẹ̀ bóyá àwa mẹ́rin ni wọ́n gbé wa sórí rádíò live and direct. láì tí ì jẹ́ pé wọ́n bá yín sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ pé bóyá ẹ lọ kọ prógámù wa. wọ́n sọ pé ẹ̀yin tẹ́ bá lè sọ tẹ́ tó gbangba sùn lọ yẹ ẹ wá bílẹ̀ ní laago báyìí. la fi wá lọ bàtà dé ẹnu pọ̀tà ẹ̀ wọ́n ní aṣẹ́ yìí lẹ́lẹ́ fẹ́ sọ Yorùbá yẹ máa bọ̀ lókè wọ́n kó wa dókè bàtà dókè aago 3 ní èmi sí aago 3 sí 4 wọ́n gbé wa wọlé TTB ní òun láwọn àlejò lórí ètò lónìí wọ́n bá ní àwọn fẹ́ ṣe gbangba làṣà ta fún wọn ní ẹ̀yin tẹ̀dẹ̀ wá nílẹ̀ máa lẹ máa mú ẹni tí ó pójú òṣùwọ̀n wọ́n béèrè orúkọ wa sọ wọ́n ní ká sọ̀wé méjì wọ́n béèrè àwọn ìbéèrè ìjìnlẹ̀ Yorùbá tí ọba bá ń sùn kí la máa ń sọ àwọn èmi ní ọba máa ń rẹ jù ní àwọn tó kò gbà wọ́n ní òwe báyìí ìgbà wo la máa ń lò kíní kan ò tó tulú ọ̀rán igba ètò. wọ́n ní igba òkú kòkò kámọ́ fi kanjú tulú ọ̀rán. olú ọ̀rán a kì í kanjú tulú ọ̀rán torí pé igba ètò ṣe lọ bẹ́ẹ̀ wọ́n ní ká sọ túmọ̀ ìgbà wo náà lè lọ mo sọ wọ́n ní ká pa àwọn èèyàn lẹ́rìn-ín
àwọn odù tẹ́ ti kọ́ léwe. tẹ́mi tí ẹ̀ ti máa ń wò ní NTA gbogbo ẹ̀ mo jù fún wọn ni wọ́n wá ní káwọn èèyàn máa pè wọlé ta ni wọ́n fẹ́ gbogbo wọn máa sọ obìnrin yẹn ni obìnrin yẹn ni obìnrin yẹn ni obìnrin èwo èyí tó sọ báyìí tó sọ báyìí bí mo ṣe wò yàn kọ́ nǹkan ni ẹ lọ́dọ̀ àwọn tí ó mọ̀ mí rí tó bá jẹ́ tẹ́lẹ̀ ni àbí mo ti sọ fáwọn kan pé àwọn máa ń lọ bẹ ẹ pé ní o ẹnìkan kò mọ̀ bí wọ́n ṣe. bọ́lá yẹn ṣe lọ nìyẹn. ỌSỌLỌ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.